Olódùmarè yóò bá wa dé ìyànjú wa ládé. Orúkọ tèmi ni Hasan Aminat. Ìròyìn rèé láti Ìjìnlẹ̀ Yorùbá TV. Kókó inú ìwé ìròyìn. Àwọn agbébọn kọlu ìlú ìbí gómìnà Adamawa ní ìlú Fintiri. Wọ́n pa aṣọ́bodè méjì, wọ́n sì gbé ọ̀kan lọ. Àwọn ọlọ́pàá rí kébùrù tíye rẹ̀ tó 1,450 mílíọ̀nù náírà. Àwọn ọlọ́pàá padà gbà pé àwọn agbébọn jí àwọn olùsìn gbé ní ìlú Kaduna. Àwọn yòókù tí wọ́n jí gbé ní Ayétòrò kiri ti gba ìtúsílẹ̀. Àwọn ọlọ́pàá ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Kwara Poli. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn afurasí agbébọn ọ̀hún ṣe ìkọlù sí Kichinga ní ìjọba ìbílẹ̀ Madagali ní òru ọ̀gànjọ́ ní ọwọ́ ìkan bíi aago 1 òru sí aago 2 òru. Ìròyìn tó wá létí pé àwọn afurasí ọ̀hún yìnbọn pa àwọn aṣọ́bodè méjì tí orúkọ wọn jẹ́ Ndida Maradi àti Yuguda Abasayu, wọ́n sì gbé ọ̀kan lọ. Àwọn ará ìlú agbègbè náà sọ pé àwọn pe àwọn ẹ̀ṣọ́ aláàbò ní àkókò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n kí àwọn ológun tó dé ibẹ̀, àwọn afurasí ọ̀hún náà ti pa àwọn méjì, wọ́n sì ti gbé ọ̀kan sá lọ. Ọlọ́pàá ìlú Àbújá ṣe ìkọkù sí àwọn ibi tí àwọn ọ̀daràn máa ń kóra jọ sí, wọ́n sì rí kébùrù irin Armored Cable tí ó tó 1,50 mílíọ̀nù náírà pẹ̀lú àwọn nǹkan mìíràn tí a jí gẹ́gẹ́ bí irin ìfà kébùrù, cable puller, transformer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn afurasí níbi ọ̀hún. Ìwádìí sì ń lọ lọ́wọ́ láti mú gbogbo àwọn tí ó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Ariwo ayọ̀ àti ìdùnnú ńlá sọ ní àjọ ìdàgbàsókè Ayétòrò kiri Bùnú AKBDA, ibi tí wọ́n ti jẹ́rìí pé a ti tú àwọn ará ìlú tó kù tí wọ́n jí gbé ní ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 sílẹ̀. Ìtúsílẹ̀ náà wáyé lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí ìdúnàdúrà ti ń wáyé àti ọ̀pọ̀lọpọ̀ ìrúbọ owó. Lẹ́yìn tí a ti tú ẹ̀ka ìṣáájú sílẹ̀ láàrin ọjọ́ 1 oṣù kìíní àti ọjọ́ 13 oṣù kìíní ọdún 2026. Àwọn tọ́rọ̀ kàn tó kù ní a tú sílẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tí ìrora wọn sì wá sí òpin. Àjọ ìdàgbàsókè Ayétòrò kiri Bùnú àti àwọn alábàáṣe, àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́, àwọn ojúlùmọ̀ ni wọ́n bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtúsílẹ̀ tí wọ́n gbà. Àwọn ọlọ́pàá padà gbà pé àwọn agbébọn jí àwọn olùsìn gbé ní ìlú Kaduna. Èyí ṣẹlẹ̀ ní agbègbè Kurmi Wali ní ìjọba ìbílẹ̀ Kajuru ní ìlú Kaduna. Bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn olórí ẹlẹ́sìn ké pàjáwìrì pé àwọn agbébọn kọlu ilé ìjọsìn wọn, wọ́n sì kó àwọn ènìyàn tí kò dín ní 100 lọ nígbà tí ìsìn lọ lọ́wọ́ ní ọjọ́ Ajé. Ṣùgbọ́n ní àkókò náà, àwọn ọlọ́pàá kó ọ̀rọ̀ náà sílẹ̀ nítorí kò sí ẹni tí a fìdí rẹ̀ múlẹ̀ wípé ó sọnù. Ẹ̀là ọ̀rọ̀ tí alukoro fún ọlọ́pàá Benjamin Hundeyin ṣe ni pé rògbòdìyàn tó ṣẹlẹ̀ níbi ìpàdé àwọn tọ́rọ̀ ètò ààbò kàn níbi tí àwọn aṣojú ní agbègbè náà ti kọ ọ̀rọ̀ náà sílẹ̀ tí ó sì fa kí ìtọpinpin tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Lẹ́yìn ìgbìyànjú àti ìtọpinpin ọ̀gá ọlọ́pàá, wọ́n padà rí wípé lótìítọ́ ni àwọn afurasí náà ṣe ìkọlù sí àwọn ilé ìjọsìn náà tí wọ́n sì kó àwọn ènìyàn lọ. Èyí tí ó fa kí ọ̀gá ọlọ́pàá sì ti pàṣẹ fún ìtọpinpin àti ìwádìí tí ó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Gbàsgbòs, àwọn ọlọ́pàá ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Kwara Poli. Ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ti Kwara Poli ṣe ìfẹ̀hónúhàn látàrí bí àwọn adarí iléèwé ṣe kọ àwọn agùnbánirọ̀ wá sí ilé ẹ̀kọ́ wọn fún ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ 3 tí wọ́n sì lé àwọn jáde kúrò nínú ilé ẹ̀kọ́ tí àwọn sanwó fún láì pèsè ibùgbé gidi mìíràn fún àwọn. Ibi ìfẹ̀hónúhàn yìí ni àwọn akẹ́kọ̀ọ́ wà tí àwọn ọlọ́pàá sì ṣe ìkọlù sí wọn tí lára wọn sì farapa. Báyìí ni àwọn akẹ́kọ̀ọ́ tún ṣe fi àkékọ́rí wípé ìjọba yan àwọn jẹ, àwọn sanwó iléèwé tí àwọn gbé, ṣùgbọ́n wọ́n lé wọn kúrò, wọn ò sì pèsè ibi gidi fún wọn.
wípé àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ìkọlù sí àwọn níbi tí àwọn ti ń ṣe ìfẹ̀hónúhàn. Wọ́n fi kún un wípé àwọn kò ní dópin ìfẹ̀hónúhàn àfi ìgbà tí ìjọba bá tó fún àwọn ní ẹ̀tọ́ àwọn. A kò ní rí jù báyìí lọ. Ire o, ire kàǹkà. ẹ wo tó sẹ́yìn tí a gà síbò wà lọ́ọ̀kan. ẹ wo tó sẹ́yìn ẹ wo ẹ̀yin ẹ wo. ẹ wo tó sẹ́yìn tí a gà pẹ̀lú eré. ẹ wo tó sẹ́yìn tí a gà sí.